pala ìlú apala oríṣiríṣi wetin Musa no go see for gate. You see person wey dey go out tí ó lọ ń gbé ní àwọn ibì kankan tó bá jẹ́yàn bíi tèmi ni a máa kọ́ ẹ̀kọ́ nípasẹ̀ nǹkan yẹn. Nuwa Media. Ìtàn tí mo fẹ́ sọ fún wa lónìí lórí ètò Kí lẹ rí sí ó dá lórí ìyá kan ó bí ọmọ mẹ́ta. Obìnrin tí mò ń sọ yìí ó wà ní ilé ọkọ bẹ́ẹ̀ ni pé kò sí ní ilé ọkọ. Ilé ló pa àwa méjèèjì pọ̀ láti gbé ní àwọn ọdún kan nígbà tí mo ṣì wà ní ilé ẹ̀kọ́ gíga àkọ́kọ́ tí mo lọ, University of Ibadan. Ilé ìgbé ló pa wá pọ̀. Ẹ mọ àwọn ilé Face Me I Slap You. Ibẹ̀ ni mo gbé nígbà yẹn. Obìnrin yìí bí ọmọ mẹ́ta. Àmọ́ àkọ́bí ẹ̀ tó bí ọmọ yìí rí dín. Ìṣẹ̀dá tí Ọlọ́run dá dìdìnrìn ni. Àmọ́ dìdìnrìn ẹ̀ kò dá tọ́, kò dẹ̀ ṣàìdá tọ́. Ó ń dá tọ́ yẹn ní díẹ̀díẹ̀ pàápàá nígbà tí inú ẹ̀ bá dùn jù àbí tó bá rí nǹkan tó kà ní àyà. Ẹ̀yin tèmi nílé, kí n tó máa tẹ̀síwájú. Orí ètò Kí lẹ rí sí ni ẹ wà lónìí. Ọ̀tún ètò lórí èyí tí àtijọ́ máa ń sọ̀rọ̀, tí àtijọ́ máa ń gbé àwọn ìrírí ayé àti kàyéfì wò tí a gbọ́, tí a rí àbí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Láti ilé-iṣẹ́ wa Nuwa Media, ilé-iṣẹ́ kan pàtàkì tí ó máa ń fọ rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá kálékáko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa tán ti lààmìlaka káàkiri orílẹ̀ àgbáyé. Èmi ni olólùfẹ́ yín tòótọ́ tí mo máa ń mú ètò yìí wá fún wa. Aródú Òjígọ̀bì ni orúkọ mi. Ọmọ baba wo tí ń ṣọ̀gá wo. Ọmọ wọn ló wo òdùrú ajífẹ́pẹ́ ṣeré. Ògbógbòǹdù ẹkùn ọmọ ògbógbó máa fẹ́ràn. Èmi lọ́mọ bá àríjẹ àwọ̀lá mọ̀ ọmọ àwà òṣùlé ọmọ lágbélù. Aya fẹtawólé rin ni mí ọmọ bàbá kan omi tútù tí jó ni fàìfàì. Lónìí lórí ètò Kí lẹ rí sí gẹ́gẹ́ bí mo ti ń bá ìtàn mi bọ̀. Àkọ́bí ọmọ màmá yìí ó jẹ́ dìdìnrìn ká pè é bó ṣe jẹ́ gangan ká má dàá pè. Nígbà tẹ́mi wọ inú ilé yẹn, mo ṣe àkíyèsí wípé mi ò kọ́kọ́ tètè mọ̀ wípé obìnrin yìí ló bí ọmọkùnrin yẹn. Kí n bá lè bo àwọn ẹbí yìí ní àṣírí, ẹ jẹ́ kí n pe ọmọkùnrin yẹn ní Káyọ̀dé. Ìyá Káyọ̀dé, mi ò mọ̀ pé òun nìyá Káyọ̀dé, àmọ́ orúkọ ọmọ ẹ̀ míì ni wọ́n fi ń pè é, bóyá ká sọ pé Bímpé. Ìyá Bímpé yìí fi Bímpé ṣe àbíṣekejì, ó fi Káyọ̀dé ṣe àkọ́bí. Àmọ́ ńgbà tẹ́mi wọnú ilé, mo kàn máa ń rí tí Káyọ̀dé máa ń nùkù mọ́ kọ́ ọ̀rọ̀ kan. Ẹ mọ ilé Face Me I Slap You, ó máa ń ní pásẹ́jì tó kàn lọ ṣalala lórí èyí tí a ti lè máa rìn tó ní ká kó máa yà wọ inú yàrá ẹ̀. Àmọ́ ṣáárẹ́ pásẹ́jì tiwa yìí ó fẹ̀ dáadáa. Ẹ̀kọ́ tí mo sì lọ kọ́ ní ilé ẹ̀kọ́ nígbà yẹn, ẹ̀kọ́ bí a ti ń ṣeré orí ìtàgé. Ìgbà míì kùtùkùtù àárọ̀ ni máa jí kúrò nílé kí n lè bá àwọn tó kù mí ní ilé ẹ̀kọ́ níbi tá a ti ń ṣe rehearsal àbí ìgbáradì ká kúkú pè níbi Yorùbá ṣe ń pè é. Ìgbà míì sì rèé alẹ́ pátápátá bí aago 10 mọ́kànlá, ìgbà míì aago 12 lóru ni mo máa wọlé torí wípé ẹ̀kọ́ tí mo lè kọ́ ó ṣeé ṣe kí iṣẹ́ gbà wá títí di àkókò yẹn. Màá pẹ́ kí n tó kúrò ní ilé ẹ̀kọ́, bó tilẹ̀ jẹ́ pé ilé ibi tí mò ń gbé kò jìnnà tààrà sí ilé ìkẹ́kọ̀ọ́ mi ní Àgbòwó. Ẹ̀yin tèmi nílé, ọjọ́ yẹn jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí mo máa dé ní alẹ́ látìgbà tí mo ti kó dé ilé yẹn. Gbogbo wa sì la ní kọ́kọ́rọ́ àbáwọlé. Bí èmi ṣe máa wọlé ni mo bá Káyọ̀dé tó sùn sí ilẹ̀ ẹlẹ̀ lásán. Kò sí ibùsùn, kò sí ẹní, kò fi aṣọ bora. Ṣòkòtò péńpé tó wọ̀ àti ṣẹ́ẹ̀tì tó wọ̀, ó yọ apá ẹ̀ kúrò nínú ṣẹ́ẹ̀tì, ó kó sínú ṣẹ́ẹ̀tì yẹn ló fi sùn. Bí èmi ṣe wọlé ni bá dẹ̀ fọwọ́ tọ́, Káyọ̀dé, kí ló dé tó sùn sí bíbá yìí? Ló bá ní mọ́mì òun, ọ̀rọ̀ ẹ̀ ò jágara ṣùgbọ́n mo máa ń gbọ́ dáadáa tó bá ń sọ̀rọ̀. Mọ́mì òun ni wọ́n sọ pé kóun máa sùn sí bí pé ibi tóun máa ń sùn nìyẹn. Mo ní ibí yìí ló máa ń sùn. Bá ní ó dáa, mò ń bọ̀
èmi bá ṣí ilẹ̀kùn iyàrá mi, ṣé èmi gẹ́gẹ́ bí oníjó tí n bá ti dé mo máa ń fẹ́ràn kí n sùn sí ilẹ̀ bó tilẹ̀ jẹ́ pé mo ní bẹ́ẹ̀dì, mo sì ní tìmùtìmù tí ó tọ́ tí ó sì dára tí mo lè sùn lé, ṣùgbọ́n ó máa ń rọ̀ mí lọ́rùn kí n sùn sórí ẹní nílẹ̀ẹ́lẹ̀ torí mo gbàgbọ́ wípé tí n bá sùn ara mi máa nà dáadáa ju tí n bá sùn orí tìmùtìmù lọ. Mo bá wọlé, mo bá tún iyàrá mi ṣe, mo bá mú ẹní mi, mo bá tẹ́ sílẹ̀, mo bá mú ìkan nínú àwọn aṣọ agbòtútù tí mo fi ń bora ìyẹn blanket, mo bá mú, mo fi síbẹ̀, mo gbé ìrọ̀rí, mo gbé lé, mo bá jáde padà, mo bá pè, mo ní Káyọ̀dé wọlé wá sùn. Ọmọ yẹn wá wọlé, ó sùn. Bó ṣe sùn sí orí ẹní mo bá bí pé ṣé o ti jẹun? Èmi fẹ́ jẹun o. Ó ní òun ti jẹun lọ́sàn-án. Oúnjẹ alẹ́ ńkọ́? Ó ní wọn ò fún òun. Ṣé sì mọ̀ ẹni tó rìn dìn ìwọ̀nba lẹ́jọ́ tí mo máa lè bi ilé èrè ẹ̀ tó máa lè ṣàlàyé fún mi ní kíkún. Mo bá bọ́ sí ìdí ìṣàsùn mi, mo bá bu oúnjẹ tí mo ní, mo bù fún, mo fún ní ṣíbí, mo fún ní Coca-Cola. Èmi náà bá jókòó, mo bá jẹ oúnjẹ mi, àjọjẹ tó. Mo ṣàfọ abọ́, mo wẹ̀, mo bọ́ sí orí bẹ́ẹ̀dì mi, mo sùn. Ìgbà tí ojú mọ́mọ́, ariwo ìyá Bímpé ló jí mi, torí orúkọ tá a máa ń pè wọ́n nìyẹn. Ló bá bẹ̀rẹ̀, olórí burúkú, ọmọ àlè, ọmọ òṣì, ọmọ rádaràda, bàbá ẹ máa ṣe gbá, bàbá ẹ máa ṣàwo, kinní kan máa ṣe ẹ́, níbo ló rìn lọ, níbo tó bá kúkú lọ kú òkúkú wúlò fóun, bó kú ọkọ̀ kú dànù ní, wọ́n fi ẹ́ jogun, ọkọ̀ fi ẹ́ jogun dànù ní, ìwọ ọmọ rádaràda yìí, Káyọ̀dé. Kò ń bẹ̀rẹ̀ ṣá ló bá ká mi lára. Èmi bá dẹ̀ ṣílẹ̀kùn, mọ́mì Bímpé ẹ káàárọ̀ mà, ẹ má bínú mà, ṣé kò sí? Ó lọ ṣe olórí burúkú ọmọ Káyọ̀dé yìí ni. Mo ní ṣàbúrò yín, ó ní kì í máa ṣàbúrò wọn, Ọlọ́run máa yẹ kó òun ọmọ bí tóun ti kó tóun bíbí kú bí ọmọ, ẹ̀yin lẹbí Káyọ̀dé, ó ní ẹ̀yin gángan lẹbí, ó ní kí wá ló ṣe tó yẹ pé ìgbà tí máa dé lóru àná ṣe ni mo bá Káyọ̀dé tó sùn sí pásẹ̀jì. Èmi ni mo ní kó wọlé kó wá sùn sọ́dọ̀ mi pé kí ló ṣẹlẹ̀, ó ní ibẹ̀ lẹ máa ní kóun sùn. Ó ní ṣérù yẹn wá gẹ́gẹ́ bí ọmọ tóun máa gbà sínú ilé, ṣérù yẹn wá gẹ́gẹ́ bí ọmọ tóun máa jẹ́ tóun máa dàpọ̀ mọ́mọ tọ́. Mo ní ṣó wá jẹ́ ọmọ tí ẹ máa dàpọ̀ mọ́mọ tọ́. Mo wá ní ǹjẹ́ ẹ mọ̀ wípé ọmọ yìí tẹ́yin sọ pé ẹ lè dàpọ̀ mọ́mọ tọ́ yìí, ó ṣeé ṣe kó jẹ́ òun gan ló máa tọ́jú yín, ó ṣeé ṣe kó jẹ́ òun gan ló máa ṣe rere fún yín. Lórí eléyìí ire wo ló wà lára ẹ̀, kinní kan ọmọ tó jẹ́ pé ó yẹ kóyún ẹ ti ṣẹ́ dànù, kò tí ẹ yẹ kóhun bí rárá. Ó ṣàbẹ̀rẹ̀ oríṣiríṣi èpè burúkú bá ó dà, ẹ má bínú. Káyọ̀dé wà ní ọ̀dọ̀ mi, ẹ jẹ́ kí n bá yín jí. Àṣé Káyọ̀dé fúnra rẹ̀ tó bá ti sùn sọ pé ó ti lọ ni. Mo ṣàwọ yàrá, gbogbo ariwo tèmi àti ìyá ìjọ ń pa yẹn kò tiẹ̀ mira. Mo ṣàgbìyànjú, mo jí Káyọ̀dé, mọ́mì ẹ̀ ń pè ẹ́ ní ìta. Ìgbà tó bọ́ síta ló bá bẹ̀rẹ̀ gbà gbò. Ẹ mọ̀ kí nìyẹn ò bá mi ní ara dọ́gba, ẹ̀yin tèmi. Irú ọmọ bẹ́ẹ̀ àti irú ìyá bẹ́ẹ̀ tó ní kìlẹ̀ rè sí. Ẹ bá mi gbé méjèèjì yẹ̀wò, kẹ́ ẹ fi àwọn èrò yín kẹ́ ẹ fi ṣọwọ́ sí wa lórí ìtàkùn wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí ayélujára, lórí Facebook, Instagram, TikTok, Threads àti YouTube. A wà gẹ́gẹ́ bí Nuwa Media Official. Tó bá dẹ̀ jẹ́ email wa ni ẹ tẹ̀ ẹ́ nuwamedia@gmail.com. Ẹ dẹ̀ lè bá wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, nọ́mbà náà lẹ̀ ń wò lórí ẹ̀rọ yìí, àbí kẹ́ ẹ tẹ àtẹ̀ránṣẹ́, àbí kẹ́ ẹ chat wa lórí WhatsApp. Ẹ̀yin tèmi nílé, èyí tí mo mú wá fún wa lọ́sẹ̀ yìí nìyẹn o. Kọ́lọ́run kó ṣàṣàánú gbogbo wa, ká má ti bí ọmọ ṣìṣe. Èmi náà ṣì ní tiyín ní tòótọ́, aródù òjígọ̀bì, ọmọ bàbá wo tí ń ṣọ̀gá wo ọmọ olówó òdùrú, ọmọ àwà òṣùlé, aya afẹ́ta wo lé erin. Ìpàdé tó di ọjọ́ mi, ọjọ́ rẹ̀, àlàáfíà o. Nuwa Media.